Alaroye máa wí o. Ìjọba Èkó ti ṣọ́ọ̀ṣì Ridiimu àti Sẹlẹ pa, èyí lohun tí wọ́n ṣe. Nítorí báwọn ilé ìjọsìn kan àtàwọn ilé ìgbafẹ́ míì ṣe ń fariwo burúkú tí wọ́n dí àwọn aráàlú yòókù lọ́wọ́, ìjọba ìpínlẹ̀ Èkó ti lọ káàkiri ìpínlẹ̀ ọ̀hún, wọ́n sì ti àwọn ṣọ́ọ̀ṣì àtàwọn ilé ìtajà ìgbàlódé tí wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pa. Ọjọ́ Ìṣẹ́gun Túsìdeè ọjọ́ 5 oṣù kọkànlá ọdún yìí làwọn òṣìṣẹ́ àjọ amúnifọ́ba tìpínlẹ̀ Èkó, èyí tó jẹ́ ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó ń rí sọ́rọ̀ àyíká, lọ sáwọn agbègbè bíi Ògùdù, Gbàgádà, Ìyànà Ìjìgbò, Ìsọlọ̀, Àjàó Estate, Òṣòdì, Ìlásàmàjà àti Ọkọ́ta, tí wọ́n sì ti àwọn ṣọ́ọ̀ṣì kan, ilé ìtajà ìgbàlódé àtàwọn ilé ìgbafẹ́ gbogbo tí wọ́n ń fi ariwo burúkú tiwọn dí àwọn aráàlú lọ́wọ́. Kọmíṣánná ọ̀rọ̀ àyíká ìpínlẹ̀ náà, ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab, tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kọkànlá ọdún yìí sọ pé àwọn òṣìṣẹ́ àjọ wọn tí wọ́n ń pè ní Lagos State Environmental Protection Agency LASEPA ni wọ́n lọ káàkiri tí wọ́n sì fọwọ́ òfin mú àwọn aráàlú tí kò gbọ́ràn sófin ìpínlẹ̀ wọn. Lára àwọn ṣọ́ọ̀ṣì tí wọ́n ti pa pátápátá nítorí tí wọ́n ń fi ariwo tí wọ́n dí aráàlú lọ́wọ́ ní the Redeemed Christian Church of God RCCG, Celestial Church of God, ilé ìgbafẹ́ Oma Night Club and Lounge and Lodging, Bridge Sport Bar, Òkìkí Event Center and Hall, Emota Paradise Hotel Phase 2, CF Hotel and Suite, House 27 Hotel and Suite, Echo Spring Hotel àti Smarty Continental Hotel and Suite. Kọmíṣánná ọ̀hún ní ó wà nínú òfin ìpínlẹ̀ Èkó pé ẹnikẹ́ni kò gbọdọ̀ fi ariwo tiẹ̀ dí àwọn aráàlú yòókù lọ́wọ́ rárá, àti pé ìjìyà ńlá ló wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ lábẹ́ òfin. Ó ní ó ṣe pàtàkì púpọ̀ fáwọn láti máa fọwọ́ òfin mú àwọn alétílápá tí wọ́n fẹ́ máa kọ etí ikún sí òfin àyíká nípínlẹ̀ Èkó, kó lè jẹ́ ẹ̀kọ́ ńlá fáwọn aráàlú yòókù pé ìwà pálapàla bẹ́ẹ̀ kò dáa. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Alaroye online television.